Is it this time to call our Father? Ijinle nínú ìjìnlẹ̀. Láàárín ìṣẹ́jú máa gbógun. Next 15 minutes. 15 minutes. Ẹ pàtó fún Jésù. Hallelujah. 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 Ẹ tún sọ àwọn hallelujah ní hallelujah. Mo gbé Ọlọ́run ga mo wà bí ní ọdún tó kọjá. Mo ní ẹ̀rí tó pọ̀. Àwọn ló jẹ́ kí sọ fún àwọn àbẹ́kù sí wà láwọn àwọn àbílẹ̀ mi ní gbogbo nǹkan mi ò fi yẹ kí n wà bílẹ̀ mi. So bàbá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kan. Grandma wọn ṣe grandma ni wọ́n màmá Bọ́lá àti bàbá fún mi àlàgbà yìí. Grandma lórúkọ Jésù ẹ̀rìn bọ́lẹ̀ ògbónú àwọn òde dínkù láyé wọn. Ẹ ṣe dáadáa. Daddy, Grandpa, God bless you, and all my fathers and brothers in the Lord, God bless you. Láàrin ìṣẹ́jú díẹ̀, mo fẹ́ olúwarọ̀ sí ìpele mẹ́rin tí bá ṣe ìpele mẹ́rin yẹn. Àwọn tá a bá wà ní ìpele yẹn, àwọn ayẹyẹ ọlọ́run wà lọ́sẹ̀ ìrántí ìgbà tí mo sọ wọ́n láti ẹ̀. Gbogbo àgbáyé ọlọ́run wà láàrín sírìsì bẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn lọ́rọ̀ mi sí. Sọmọ mọ àwọn olúwarọ̀ mi sí èyí tí olúwarọ̀ mi sí ló. Those of you that God sent me to. Màá jíṣẹ́ yẹn àwọn ilé ìpele mẹ́rin. All dimensions. Ẹ̀yin tí ẹ ti gbàdúrà rí tí ọlọ́run bẹ́ẹ̀ lọ. Those of you that you have prayed and God has answered. Pàápàá jùlọ nínú ọdún 2023. Especially this year, you ask for one thing. Tí ọlọ́run bẹ́ẹ̀ lọ. And God ẹ̀yin yẹn answered. ẹ̀rù dúró bẹ́ẹ̀ ti kà. Olórí òkè ni bóyá bí kan ló ti gbà bóyá bí yàrá ẹ̀rẹ́dẹ̀ ìjọsìnbó ó gbà olúwa lẹ́ẹ̀ lọ. Ẹ̀yin yẹn fún ní ọ̀fẹ́ tó yàtọ̀. Ẹ̀yin yẹn fún ní ọ̀fẹ́ tó yàtọ̀. Ẹ̀kí ọwọ́ yẹn sókè lóore. Ẹ̀mẹ́ta ni ẹ̀ṣọ́ wọ́n yẹn lóore. Ẹ sọ pé ẹnu mi yóò máa kọrin àdúrà. Sọ̀bá tọ̀tọ̀ àdúrà. Àrùn mi yóò máa kọrin àdúrà. Sọ̀bá ayé láyé ẹnu mi yóò. Ẹnu mi yóò máa kọrin àdúrà. Sọ̀bá tọ̀tọ̀ àdúrà. Àrùn mi yóò máa kọrin àdúrà. Sọ̀bá ayé láyé. Ẹ ju ọwọ́ yẹn, ẹ bá kọ́ láì ju ọwọ́ yẹn sí. Àwọn yẹn ti kọ́ lórí. Ó kú ẹ̀ méjì tá a máa kọ́. Mo ti kọ́ lórí ìpele kìíní nílẹ̀ o. Orin tí àwọn ìpele kìíní máa kọ́ yẹn. Orin pé ọlọ́run gbọ́ àdúrà. Àdàbà ṣàtàyà. Ẹnu ni yóò máa kọ́ yìí. Sọ́ba tó gbọ́ àdúrà. Àwọn mi yóò máa kọ́ ní aleluya. Sọ̀bá ayé ìyàyé. Ẹnu mi yóò máa kọ́ ní aleluya. Sọ̀bá tó gbọ́ àdúrà. Àwọn mi yóò máa kọ́ ní aleluya. Sọ̀bá ayé. Ẹ̀ka ìwọ ẹ̀rọ mi yóò. Ẹnu mi yóò máa kọ́ ní aleluya. Sọ̀bá tó gbọ́ àdúrà. Àwọn mi yóò máa kọ́ ní aleluya. Sọ̀bá ayé. Àwọn akéjì tó ń rọrùn mi sí. Àwọn ni àwọn tí àánú kan ṣiṣẹ́ fún. Èyí tí ẹ rí àánú kan gbà. Those of you that receive mercy. Tí àánú yẹn ò ṣe ṣẹ́ṣẹ́ ní òbí tó jẹ́ ìyẹn. Mercy don't work for any other person but accept you. O lè mú àárín ọmọ ìyá ẹ̀yìn tó jẹ́ pé láàárín ọmọ ìyá bàbá mi dá ọdún. Those of you that among your siblings don't just bless you. And don't have mercy on you. Èyí lẹ́nu ní eléyìí. Èyí lẹ́nu ní eléyìí. Lẹ́gbàá wà fi tó orí pé níbi tó ti ṣiṣẹ́ ìwọ nìkan lẹ́kàdá dédé fún ní promotion. Èyí tí Ọlọ́run yọ kúrò tó kàn wọ́n mọ̀ ṣàánú yín. Èmi ní nọ́mbà wà náà nígbèrè yẹn o. Mo kàn wá bí ìlẹ́ta mẹ́rin síta láwọn àbí. Ṣùgbọ́n tí Ọlọ́run ṣe àánú tó yàtọ̀. Ẹ̀yin yẹn ní kẹ́ máa sọ mo ẹ̀sọ́ pé mo kí ọ. Ẹ̀sọ́ o ṣe o. Mo kí ọ. Bàbá aláàánú mi. Ojú èmi kí ọ. Mo ṣe o. Mo kí ọ. Bàbá aláàánú mi. Mo kí ọ. Mo kọ́ yín torí bàtẹ́ bá bàbá mo ṣe o. Mo kí ọ. Bàbá
mo kí ọ o ṣe o mo kí ọ dáadáa bàbá ẹ sọ pé mo kí ọ bàbá o mo kí ọ bàbá mi. Ẹgbẹ́ wọn sókè yẹn bá kí mo kí ọ bàbá o ṣe mo kí ọ bàbá o. Wọ́n kú ẹ̀ka tá a máa kọ́. Wọ́n ti sọ àwọn tó mọ̀ wọ́n ṣàwọn àwọn tó kọ̀ wọ́n báyìí tó ṣàwọn. Ẹ̀gbọ́n pé ààyè sọ́mi ò sí yẹ kí n sọ̀kan nínú ẹ̀. Ó kàn wọ́n mọ̀ fún àlọ́gbọ́n mi ibi tí mo ti jáde. Kì í tọ́ olúwa òjò ibi tí máa ti kó olúwa sí pósítà. Ṣùgbọ́n kàn wọ́n mọ̀ fún àlọ́gbọ́n mi. Ẹ̀kan bí ọwọ́ méjì sókè ní tẹ́ẹ̀mọ̀ fún ṣàánú kan fún ojú tó yàtọ̀ sí ẹlòmí. Ẹ̀ka nínú ẹ̀ lẹ́ẹ̀kan sí torí mo lọ ìpele kẹta. Ó ṣe èmi ni òun kí ọ bàbá àlóde. Ẹ̀ka mi kí ẹ pariwo rẹ̀ sọ pé ọ̀kìyà. Ó ṣe ọ̀kìyà bàbá àlóde. Olùjẹ́kọ̀ ó lọ ìpele kẹta. Àjọ ìmọ̀ dáadáa o ní ìyá náà lọ mo dúpẹ́ ọba mi àtò ní ìlé lọ o ṣe. Àwa ìpele kẹta ni àwa tí ò níwájú àná àwa tí ò níwájú àná mo ń kọ́ mi ní ilé Ifẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ìkànnì àwọn ọmọ wọn nínú olórí wọn sáré jáde wọn wá bá mi wọn ní fídíò mẹ́rin kìíní táwọn ṣe làwọn yá aṣọ yìí fídíò táwọn ṣe wọ́n ní mẹ́rin àkọ́kọ́ ṣe làwọn lọ yá aṣọ táwọn fi ṣe wọ́n ní ṣùgbọ́n lẹ́ni táwọn bá fẹ́ ṣe fídíò márùn-ún oríṣiríṣi aṣọ bí ètò wọn torí pé òní ju àwọn torí pé òní ju àwọn mo fẹ́ yẹ márùn tó lè kọ́ lẹ́ẹ̀ náà tí wàá kọ́ wọn ayé tí wàá fọ́ pé òní ìgbà náà mi lọ olùgbé ọ̀nà mi àjò ní ìlọ ló ṣe ẹ pariwo ẹ̀sọ́ wípé òní ìgbà náà mi lọ olùgbé ọ̀nà mi àjò ní ìlọ ẹ̀sọ́ pé òní jà lọ́wọ́ òní ìgbà náà mi lọ olùgbé ọ̀nà mi àjò ní ìlọ ẹ̀sọ́ pé òní jà lọ́wọ́ òní ìgbà náà mi lọ olùgbé ọ̀nà mi àjò ní ìlọ. Méjì ló kù méjì àbí okùn méjì. Wọ́n rò pé inú ìgbésẹ̀ yẹn ni mo máa kú sí. Ọ̀tá rò pé ipò ẹ̀yìn yẹn náà ni mo máa wà. Wọ́n rò pé mi ò ní lè jẹ́ èèyàn ilé ayé. Ṣùgbọ́n bàbá fà mí yọ òní mi dára ìjà náà mi. Ẹni tó dìgbà mi ìwọ ni mo wá fún wọn láti. Yóò jẹ́ ká náà mi ó dára jù ní ìlú lọ. Àwọn tó rò pé ipò ẹ̀yẹ ni mo wá kú sí. Ó bá dára ó gbé mi jáde, ó gbé mi látẹ̀yìn, ó gbé mi síwájú. Ọmọ tó gbé mi látọrí àkìtàn olùdíjòkó pẹ̀lú ọmọ aládé ìwọ́n ní mo wá kí. Mo túbọ̀ ọ̀la mi yàtọ̀ ní ìlera mélòó òbí ìlú ìjọba wà ní ìlú àná mi lọ. Olùkẹ́ ọ̀nà mi yàtọ̀ ní ìlera. Ẹ̀dúró ó kẹ́ ẹ̀yọ̀kan àbò ṣé ẹ̀yọ̀kan ló kù ẹ̀kọ́ kẹ́yọ̀kan àbò. Ẹ̀yin tí ẹ̀ nà pé ọ̀bá máa jèrè lọ ilé ẹ bá fi confidence kan
wáyé ẹ̀ka tó máa ran júmọ́ dáadáa bí tó ní confidence ẹ̀ ṣe àkókò sọ fún kí ìṣèlú pé ẹ̀yìn tí ò ní ju ọ̀nà lọ tí ẹ̀dẹ̀ mọ̀ pé ọ̀nà tó máa ju òun lọ ẹ̀yìn òun bá wí ọ̀nà èmi láti òun ní ìlọ ọ̀sẹ̀ sọ wípé àwọn oníjà mẹ́wọ̀ ẹ̀kọ́ ní ìjà ọ̀gá mi àjò ní ìjà. Ṣùgbọ́n máa ṣe oore tó dáadáa ní bàbá rẹ̀ àná sọ. Ní ọjọ́ tí àná sọ̀rọ̀, ọba òde sọ, ó sọ pé ẹgbẹ́ ìwé ìrántí àwọn ọjọ́ wa. Àwọn tí wọ́n dẹ́ka iṣẹ́ lánàá tí wọ́n rántí wọ́n gbé wá. Ìwọ ló ní ilé yẹn, wọ́n jẹ́ kí bàbá rẹ̀ lò, wọ́n jẹ́ kí ìyá rẹ̀ lò, ṣùgbọ́n lẹ́yìn ìṣọ́ òun rẹ̀ ni lórí ìlẹ́gẹ̀ nínú rẹ̀ máa jábọ̀. Ẹni mo ti lọ ní ọ, ti bá rí ọ̀dọ́ tí ò tí ì pé 50, ọ̀dọ́ tí ò tí ì pé 50, láti pé 50 kìí tẹ̀mí, tó kọ́ lè fọ́ sókè, wà fọ́ sókè, ẹ̀ẹ́mẹ́jì yẹn lára jọ máa kọ́. Sọ́pẹ́ àgọ́ mi sọ̀rọ̀, àgọ́ mi sọ̀rọ̀. Wọ́n ṣe ń bọ̀, àgọ́ mi sọ̀rọ̀, àgọ́ mi sọ̀rọ̀. Ẹ pàtẹ́wọ́ yẹn fún Jésù.